Ẹ mà kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ẹ gbé wà tẹ́ tí ń wo ìkànnì HMTV. Mo kí wa wípé ìdáwọ́lé wa tá a ti dáwọ́lé àṣeyọrí ló máa jẹ́. Àdúrà ni mo gbà o, ìpè ayé ò ní mú wa. Gbogbo àwa tá a jẹ́ aṣáájú ẹ̀sìn, oore níwọ̀n o. Àmọ̀ràn fún àwọn aṣáájú ẹ̀sìn ni mo fẹ́ sọ yìí. Nìtàn mi tòní máa dálé lórí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ aṣáájú ẹ̀sìn bíi àáfàá, pásítọ̀, wòlíì, lọ́kùnrin tàbí lóbìnrin, ẹ jẹ́ á gbọ́ ìtàn tí mo mú wá lónìí. Torí pé tó bá délẹ̀ tán, Elédùmarè ò ní bá wa dá sí o. Lágbára Ọlọ́run, èmi àti ẹ̀yin, a ò ní ṣẹ̀wọ̀n, a ò sì ní fẹ̀wọ̀n lògbà. Kábíyèsí Elédùmarè. Ìtàn nílé ayé o, nǹkan ń ṣẹlẹ̀ dúníyàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò mọ̀ wípé nígbà míì oore téèyàn ṣe a máa gbéni dọ́gbà ẹ̀wọ̀n, tó jẹ́ wípé èèyàn sì máa ṣiṣẹ́ Olúwa tàbí iṣẹ́ Elédùmarè nínú ọgbà ẹ̀wọ̀n nítorí oore. Àwọn aṣáájú ẹ̀sìn kan wà, ibi ló ń fi iṣẹ́ ẹ̀sìn ṣe. Ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ wípé ire lẹ̀yin fi iṣẹ́ ẹ̀sìn tí ń ṣe, ẹ ò fi ṣebi, ẹ gbọ́ ìtàn yìí dáadáa. Mo sì máa sọ lórí àwọn tó jẹ́ wípé iṣẹ́ ìsìn tí wọ́n ń ṣe, iṣẹ́ wòlíì tàbí iṣẹ́ àáfàá wọn tàbí iṣẹ́ ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n ń ṣe, ibi ni wọ́n fi ń ṣe. Màá sọ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìránṣẹ́ kan ni o, aṣáájú ẹ̀sìn kan ni. Ó gba àwọn èèyàn sí, ló jẹ́ ẹni tó lawọ́, ó jẹ́ ẹni tó moore ṣe púpọ̀. Kódà aláàánú ará Samaria ni. Kódà ó gba àwọn èèyàn, àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń gbé lọ́dọ̀ ẹ̀, ó gbà wọ́n sọ́dọ̀. Nínú àwọn tó wá ti ṣoore fún, tó ti gbàdúrà fún, lẹ́yìn bí ọdún 2 sí 3 tí wọ́n ti mọra wọn, ẹni yẹn làlùyọ. Lójú aṣáájú ẹ̀sìn yìí, lójú pásítọ̀ yìí, kò mọ̀ wípé àlùyọ tó lù ó náwó kan èṣù nú, ó náwó kan ìkà nú. Ẹni yìí nílé iṣẹ́, ìyẹn ni tẹ́ni yìí ń gbàdúrà fún yìí, ó nílé iṣẹ́, kódà ó ní mọ́tò, ó níyàwó nọ́mọ. Ẹni yìí á máa ran àwọn ọmọ tí pásítọ̀ yìí kó sílé, á máa ràn wọ́n lọ́wọ́, á máa sẹ́ǹdì owó sí olùṣọ́ àgùntàn yìí. Olùṣọ́ àgùntàn yìí á fi tinútinú gbàdúrà fún. Kí n má tàn yín jẹ, lọ́jọ́ kan ló gbé mọ́tò wá, ó ní dádì, òun wá fún yín lẹ́bùn, mọ́tò yìí rèé. Ẹ gbọ́, ó ní ṣémi àtẹ̀yin ni, ṣáà ní gbà á. Kì í ṣọdún 4 tó ti mọra wọn o, láì mọ̀ wípé mọ́tò tẹ́ni yìí wá fún yìí, ó jalè gbà ni. Kódà ẹni tó gbà á lọ́wọ́ ẹ̀, wọ́n láti gbẹ̀mí ẹ̀. Báwo làṣírí ṣe wá tú? Níbi tí wọ́n ti ń track fóònù tí ẹni yìí gbà lọ́wọ́ àwọn tó lọ digunjalè ẹ̀, ni wọ́n ti trace ẹni yìí o. Kí n má fọ̀rọ̀ gùn, mọ́tò ẹni tí wọ́n gba fóònù ẹ̀ yìí, òun ni olè yìí ló wá fún pásítọ̀. Ọmọ ìjọ ni pásítọ̀ pè, kò mọ̀ pé adigunjalè ni. Kí n má tàn yín, wọ́n bá mọ́tò yìí lọ́wọ́ pásítọ̀. Kódà pásítọ̀ ti ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì wípé Ọlọ́run lo èèyàn kan, ó fún mọ́tò tọrẹ fóun. Ó ní kó má dárúkọ òun nínú ìjọ, wọn ò dárúkọ ẹ̀. Ìtàn nílé ayé, wọn kú ní pàtàn aburú lórí èmi àtẹ̀yin. Àmín. Àmín nìkan ò rán o, ẹ jẹ́ á ṣọ́ra wa gidi. Nítorí pé oore níwọ̀n o, aṣáájú ẹ̀sìn, ẹ ṣoore níwọ̀n. Alábùkún fún ni àwọn aláàánú, torí pé wọn ò ráàánú gbà. Àánú eléyìí, oore eléyìí, ọgbà ẹ̀wọ̀n ló gbé dé o. Ká wí ká tó fọ̀, ìròyìn ti kún gbogbo ìlú wípé àṣé pásítọ̀ olè ni, àṣé pásítọ̀ olè ni. Ọlọ́pàá ti wá fi handcuff sí pásítọ̀ lọ́wọ́. Kí n má tàn yín, pásítọ̀ yìí ó wà ní ọgbà àtúnṣe o. Ó wà nínú ọgbà àtúnṣe. Torí pé ẹni tó lọ digunjalè ẹ̀, wọ́n gbẹ̀mí ẹ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n gbẹ̀mí kúrò lọ́wọ́ pásítọ̀ yìí.
murder case òun ni wọ́n fi sùn wọn sí court. Murder case ni wọ́n fi rán wọn lọ́gbà ẹ̀wọ̀n. Ẹ gbọ́ títa wá níjọ jẹ́. Àwọn ọmọ tó kó tira ńkọ́, gbogbo wọn ti gbalé ìyá wọn lọ. Ìyàwó àtàwọn ọmọ pásítọ̀ yìí ló kù. Ẹni tó jẹ́ pé adigunjalè wọ́n jọ wà lọ́gbà àtúnṣe ni o. Ẹ já máa ro ọ̀la ká tó ṣe ohunkóhun. Èmi ò sọ pé oore ò dáa. Èmi náà gan máa ṣoore. Ọ̀rọ̀ yìí kan èmi náà, ó kan gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí. Oore níwọ̀n o. Gbogbo àwa aṣáájú ẹ̀sìn ẹ jẹ́ á ṣoore níwọ̀n. Lágbára Ọlọ́run, ayé ò ní fi wá pàtàn aburú lórúkọ Ọlọ́run. A ní dààmú. Ẹ bá mi share ẹ̀, HMTV, ẹ bá mi gbé sórí status yín. Ẹ jẹ́ káwọn èèyàn wò. Ìdí nìyẹn tá a fi ṣe ní ṣókíṣókí tí ò gùn púpọ̀, nítorí pé àyípadà ayé ẹnìkankan là ń fẹ́ ní ìkànnì HMTV. Shomiwa Emmanuel. A ò ní rí dààmú o. A ó tún pàdé pẹ̀lú ire àti ayọ̀.